gbàgbós gidi leléyìí o láàrin àwọn alàgbà chọ́ọ̀chì méjì. Pastor Damina náà tún ti ju wọ̀tọ̀wọ̀tọ̀ mí ìlú Pastor Adeboye. Even hear some people say I'm a madman. Some people even resorted to using village parables to describe me as mad. The elders say there are 3 categories of madness. As the one who is mad, walking about naked. And they said that's the lowest category of madness. Why? Because if you are walking along the street and you see that fellow coming, you move to the other side. That one is easy to avoid. Category 2 is the one that is fully dressed. Ẹ wo eléyìí wá tójú súyàn báyìí ẹ̀yin èèyàn. Kí ló dé gan táwọn alàgbà méjì tí wọ́n ń tahùn síra wọn lórí ọ̀rọ̀ owó táìtì àti miracle ṣe bí báìbù kan náà làwọn méjèèjì jọjọ ń kà tọjọ ń túmọ̀ tí wọ́n sì fi ń ṣe wàásù fáwọn èèyàn. Àbí ṣe báìbù ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń kà ní ẹ̀yin èèyàn torí kò yé mi. Kí ni ká ti pe gbogbo èébú táwọn méjèèjì ń sẹ́ǹdì síra wọn báyìí nítorí Ọlọ́run nígbà táwọn ń ṣe bí eléyìí kí ni káwọn ọmọ ọjọ́ ó ṣe ó lágbára. Ẹ̀yin ìyẹn tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time ẹ má bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ẹ like video yìí ẹ fèrè oyin lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ onígbàsgbòs ẹ máa bá mi sọ sí comment kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Pastor Adeboye claim pé dandan ni táìtì sísan fáwọn ọmọ ọjọ́. Pastor Damina takò pé kò rí bẹ́ẹ̀ ẹ dákun ṣe bí báìbù kan náà làwọn méjèèjì jọjọ ń kà tí wọ́n jọ fi ń ṣe wàásù fáwọn ọmọ ọjọ́ wọn. Àbí ṣé òdì pásítọ̀ làwọn ń kà tiwọn nítorí kò yé mi. Beside ṣé níbi tí Nàìjíríà dé dúró yìí ṣé níbi tí gbogbo nǹkan dojúrú dé dúró yìí lórílẹ̀‐èdè yìí ṣó yẹ kéèyàn kan tún wá máa scam àwọn nǹkan simply because wọ́n jẹ́ pásítọ̀ kán máa parọ́ pé ẹ̀yin dandan owó ìdá mẹ́wàá ní sísan o èèyàn wọn gbọ́dọ̀ sanwó ìdá mẹ́wàá ni o kíní kan ni o igbá kan ni o àwo kan ni o gbogbo ayé ń pariwo pé bí ń pa àwọn pásítọ̀ kan pariwo pé kán ṣàsanwó ìdá mẹ́wàá pé ó di dandan tán bá ti sanwó ìdá mẹ́wàá wọn ní ríjọba ọ̀run wọ̀ ẹ dákun ṣáfẹ́ kébi ó pa àwọn ọmọ ìjọ wọn kú ni àbí báwo torí kò yé mi. Àti wọn rá àwọn pásítọ̀ bíi Pastor Damina tán ń ṣí àwọn èèyàn lójú tán jẹ́ kán máa mọ òótọ́ tó wà nínú Bible tí wọ́n jẹ́ kán máa mọ̀ wípé gbogbo ohun táwọn pastors yẹn sọ pé scam ni. To preach the gospel to the poor, then he opens what he means by poverty. The poverty there is not physical. That's why the other day I told you, there is nobody that will tell you that by paying tithe they became rich. Even if they tell you they're lying. Wọ́n tún wá ń pè ní madman. The elders say there are 3 categories of madness. As the one who is mad, walking about naked. And they said that's the lowest category of madness. Why? Because if you are walking along the street and you see that fellow coming, you move to the other side. That one is easy to avoid. Category 2 is the one that is fully dressed. Ẹjọ́ ẹ̀yin èèyàn ta ló máa dì gangan nínú àwọn méjèèjì ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ lóye tẹ́ ẹ wò mí tẹ́ sì ń gbọ́ mi ní dédé àsìkò ẹ má bá mi fi dáhùn tí yín sí kọ́mẹ̀ntì o ta ló máa dì gangan nínú àwọn méjèèjì torí gbàgbós eléyìí kò fẹ́ yéèyàn mọ́ rárá láàrin Pastor Adeboye àti Pastor Damina ọ̀rọ̀ wọn àfi kéèyàn ò fi sẹ́nu kó dákẹ́ torí ó lágbára ẹ bá mi wo fídíò yìí o kẹ́ bá mi máa fi ròyìn lórí ẹ̀ sí kọ́mẹ̀ntì. Even hear some people say I'm a madman. Some people even resorted to using village parables to describe me as mad. The elders say there are 3 categories of madness. As the one who is mad, walking about naked. And they said that's the lowest category of madness. Why? Because if you are walking along the street and you see that fellow coming, you move to the other side. That one is easy to avoid. Category 2 is the one that is fully dressed. 3-piece suit. Some of them riding in the Rolls Royce. And yet they are crazy. Just one of them demonstrated his craziness and the economy of the world crashed.
may have PhD and still be mad. I have some who are apostles by title, and they are crazy. And there are many of them now on YouTube. And all you need to do is say a word, and you silence them. The category 3, the worst type of madness, according to the elders, is the one who pays attention to a madman. A madman is dancing, and you are watching. You are category. No problem. I am guilty as charged. I am a madman. I don't even want to be normal. And I have scriptures to show that I'm a madman. It is scripture that calls me a madman. You're only affirming my spiritual position. We agree, we are mad, guilty as charged. I cannot see the kind of evil done to the gospel and be normal. I have to be mad. So madness is of God for a man that is born again. So all of us that are spiritual, we are mad. I have another scripture. It's not only one. I have another scripture. 2 Corinthians chapter 5 verse 13 and 14. So we are mad so we can bring glory to God. We are mad men, guilty as charged. Glory to God. Glory to God. I said Dr. Damina is a madman. Correct. Because I am spiritual, you are carnal. And the spiritual man is mad. And the reason why we are mad is to bring glory to God. Ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan báyìí. Àlọ́rọ̀ àwọn pásítọ̀ yìí kò fẹ́ yéèyàn mọ́ rárá. Ẹ gbọ́ kí ni ká ti pe gbogbo eléyìí láàrin àwọn alàgbà chọ́ọ̀chì méjì. Nígbà táwọn alàgbà ń ṣe báyìí, kí ni káwọn ọmọ ìjọ wọn ó ṣe? Ọ̀rọ̀ yìí tojú sùnyàn ẹ̀yin èèyàn. Àti pé gan-an ká má tanra wa. Ṣọ́rọ̀ tí Pastor Damina máa ń sọ nípa ọ̀rọ̀ owó táìtì, ṣé wọ́n ṣì sọ ni? Àbí ká sọ wípé àjẹjù àwọn bíi àwọn Pastor Adeboye ló pọ̀ jù, torí kò yé mi. Gbogbo bẹ́yìn náà bá ṣe wá lérò ọ̀rọ̀ yìí sí, ẹ má bá mi jù sí comment kájọ máa gbé yẹ̀wò. Títí dìgbà míì tátùjọ máa pàdé, ẹ má gbàgbé láti máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa. Ẹ like video yìí, ẹ máa bá mi fi ròyìn lórí ẹ̀ sí comment, kẹ̀sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ire o.